Ẹ kú dédé wòyí ẹ̀yin olùgbọ́ mi, mo kí wa káàbọ̀ sí kíláàsì astrology níbi tí a ti fi èdè Yorùbá yànnàná ìmọ̀ astrology kí ni o tí a fẹ́ gbé yẹ̀wò ní òní. Àmì ìràwọ̀ nínú ìmọ̀ astrology yẹn zodiac sign nínú astrology. Kí ni à ń pè ní àmì ìràwọ̀? Àmì ìràwọ̀ jẹ́ àkójọpọ̀ ìràwọ̀ tí ó dá àmì kan ní ojú ọ̀run tí ó sì nípa lórí ìwà àti àṣeyọrí ọmọ ènìyàn. 12 ni àwọn àmì ìràwọ̀ jẹ́ tí wọ́n sì pín sí abẹ́ orígun ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tó wà. Àkíyèsí pàtàkì, a ti kọ́ nípa àwọn orígun ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ sẹ́yìn, àmọ́ ní òní a ó tún wọn gbé yẹ̀wò kí ó lè bá yé wa dáradára. Orígun àkọ́kọ́ jẹ́ akọ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì kó ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ méjì sínú, àwọn bíi ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ afẹ́fẹ́ tí ẹlẹ́ẹ̀kejì sì jẹ́ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ iná. Ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ afẹ́fẹ́ jẹ́ àkọ́kọ́ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì kó àmì ìràwọ̀ 3 sínú. Àwọn àmì ìràwọ̀ náà ni Aquarius, Gemini àti Libra. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì tá a gbé yẹ̀wò náà ni ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ iná. Kí ni à ń pè ní ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ iná? Ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ náà jẹ́ èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì nínú akọ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì kó àwọn àmì ìràwọ̀ 3 náà sínú. Àwọn àmì ìràwọ̀ náà ni Aries, Leo àti Sagittarius. Ẹ jẹ́ ká bọ́ síbi tí a ti máa fi àtẹ wọn hàn dáradára. Káàbọ̀ síbi abala tí a ti máa fi àtẹ akọ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ hàn wá. Èyí tí a kọ́kọ́ gbé yẹ̀wò náà ni afẹ́fẹ́. Àwọn àmì ìràwọ̀ tí afẹ́fẹ́ kó sòdí náà ni Aquarius, Gemini àti Libra. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti máa wo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì, èyí tó ń ṣe ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ iná. Àwọn àmì ìràwọ̀ tí ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ náà kó sòdí náà ni Aries, Leo àti Sagittarius. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti máa gbé orígun ẹlẹ́ẹ̀kejì wò nínú ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀, èyí tí ó ń ṣe abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé orígun ẹlẹ́ẹ̀kejì èyí tí ó ń ṣe abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀. Orígun ẹlẹ́ẹ̀kejì ni abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì kó ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ méjì náà sínú. Àwọn ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ méjì tó kó sínú náà ni ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ omi àti ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ erùpẹ̀. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti ṣàlàyé rẹ̀ fúnra wa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ dáradára. Èyí tí a kọ́kọ́ gbé yẹ̀wò náà ni ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ omi. Ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ omi jẹ́ àkọ́kọ́ nínú abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì kó àmì ìràwọ̀ 3 sínú. Àwọn àmì ìràwọ̀ náà ni Pisces, Cancer àti Scorpio. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì náà ni ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ erùpẹ̀ tí òun sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó sì tún kó àwọn àmì ìràwọ̀ 3 náà sínú. Àwọn àmì ìràwọ̀ náà ni Taurus, Virgo àti Capricorn. Àkíyèsí pàtàkì, gbogbo àmì ìràwọ̀ 12 ni ó ní olùdarí tàbí ìsọmọgbèrò tí ó ń darí wọn ní ọ̀kọ̀ọ̀kan. Àkíyèsí pàtàkì, ó ṣeé ṣe kí a máa gbọ́ orúkọ ìsàmì oríṣiríṣi fún àwọn àmì ìràwọ̀ 12 tí ó wà, yálà eléyìí tí wọ́n lò ní ilẹ̀ aláwọ̀ funfun tàbí ilẹ̀ adúláwọ̀. Kí ni à ń pè ní orúkọ ìsàmì ìràwọ̀? Orúkọ ìsàmì ìràwọ̀ náà ni orúkọ eléyìí tí wọ́n máa ń fún àmì ìràwọ̀ nígbà tí ó bá yọ ní ojú ọ̀run ní àsìkò tí ó máa ń yọ. Bí àpẹẹrẹ, Aquarius wọ́n á pè ní olùgbé omi, tí wọ́n á sì pè Pisces ní oní ẹja àti àwọn orúkọ ìsàmì ìràwọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti máa fi olùdarí tàbí ìsọmọgbèrò eléyìí tí ó ń darí ìràwọ̀ kọ̀ọ̀kan hàn wá. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa fi àwọn àmì ìràwọ̀ hàn wá pẹ̀lú àwọn olùdarí tí ó ń darí wọn pẹ̀lú orúkọ ìsàmì wọn ní ọ̀kọ̀ọ̀kan. Èyí tí a ó kọ́kọ́ gbé yẹ̀wò náà ni Aquarius. Aquarius olùdarí tirẹ̀ náà ni Uranus tí orúkọ ìsàmì tirẹ̀ sì jẹ́ olùgbé omi. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì náà ni Pisces tí olùdarí tirẹ̀ sì jẹ́ Neptune tí orúkọ ìsàmì tirẹ̀ náà sì jẹ́ ẹja méjì. Èyí tí ó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ni Aries tí orúkọ olùdarí tirẹ̀ sì jẹ́ Mars tí orúkọ ìsàmì tirẹ̀ náà sì jẹ́ àgbò oníwo gàgàrà. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹrin náà ni Taurus tí olùdarí rẹ̀ sì jẹ́ Venus. Orúkọ ìsàmì tirẹ̀ náà ni akọ màálù. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹfà náà ni Gemini tí olùdarí tirẹ̀ sì jẹ́ Mercury tí orúkọ ìsàmì rẹ̀ sì jẹ́ ìbejì. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni Cancer tí olùdarí tirẹ̀ sì jẹ́ Moon tí orúkọ ìsàmì tirẹ̀ náà sì jẹ́ alákàn. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀keje náà ni Leo tí olùdarí tirẹ̀ sì jẹ́ Sun tí orúkọ ìsàmì ìràwọ̀ rẹ̀ sì jẹ́ kìnìún. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹjọ náà ni Virgo olùdarí tirẹ̀ náà ni Mercury tí orúkọ ìsàmì ìràwọ̀ tirẹ̀ náà sì jẹ́
Wúndíá. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹsàn náà ni Libra tí olùdarí tiẹ̀ sì jẹ́ Venus tí orúkọ ìsàmì ìràwọ̀ tiẹ̀ sì jẹ́ òṣùwọ̀n tí ó dúró. Èyí tí ó ń ṣe ẹlẹ́ẹ̀kẹwàá ni Scorpio tí olùdarí tiẹ̀ sì jẹ́ Pluto tí orúkọ ìsàmì ìràwọ̀ rẹ̀ sì jẹ́ àkekèé. Èyí tí ó ṣe ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni Sagittarius tí olùdarí tirẹ̀ sì jẹ́ Jupiter tí orúkọ ìsàmì ìràwọ̀ rẹ̀ sì jẹ́ Ọ̀fà. Èyí tí ó ṣe ẹlẹ́ẹ̀kejìlá náà ni Capricorn tí olùdarí tiẹ̀ sì jẹ́ Saturn tí orúkọ ìsàmì tirẹ̀ sì jẹ́ ewúrẹ́ onírùngbọ̀n. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti máa fi àwọn àmì ìràwọ̀ kọ̀ọ̀kan hàn wá pẹ̀lú àwọn àkókò wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa fi àwọn àmì ìràwọ̀ hàn wá pẹ̀lú àkókò tí wọ́n fi máa ń yọ ní ojú ọ̀run. Eléyìí tí a kọ́kọ́ gbé yẹ̀wò náà ni àmì Aquarius. Àmì Aquarius yóò jáde ní January 20 sí February 18 tí Pisces yóò sì jáde ní February 19 sí March 20 tí Aries yóò tẹ̀lé tí ó jáde ní March 21 sí April 19 tí Taurus náà yóò sì tẹ̀lé tí ó jáde ní April 20 sí May 20 tí Gemini náà yóò sì tẹ̀lé tí ó jáde ní May 21 sí June 20. Àmì ìràwọ̀ Cancer ni yóò tẹ̀lé tí ó jáde ní June 21 sí July 22 tí Leo náà yóò sì tẹ̀lé tí ó jáde ní July 23 sí August 22 tí Virgo náà yóò sì tẹ̀lé tí ó jáde ní August 23 sí September 22 tí Libra náà yóò tẹ̀lé tí ó jáde ní September 23 sí October 22 tí Scorpio tí ó sì tẹ̀lé tí ó jáde ní October 23 sí November 21. Sagittarius ni yóò tẹ̀lé tí ó jáde ní November 22 sí December 21 tí Capricorn tí ó sì jáde ní December 22 sí January 19. Kò sí ọ̀nà mìíràn tí èmi àti yín lè gbà láti fi ran fọ́nrán ìmọ̀ ìjìnlẹ̀ yìí lọ́wọ́ bí kò ṣe kí á like, kí á share, kí á tún comment. Kí ẹ tún bá wa subscribe sórí Good Destiny TV lórí YouTube. Níbí ni a ti dánu dúró fún tòní náà. Ẹ jẹ́ kí á pàdé lórí next episode fún àkọ́tún. Ẹ bá mi like fídíò yìí kí ẹ dẹ̀ bá mi share rẹ̀ kí ìmọ̀ ìjìnlẹ̀ wa kí ó lè máa gbòòrò sí i. Ó dàbọ̀.